àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv má yìí kò tiẹ̀. níbo la tún já sí báyìí níbo gan-an lọ̀rọ̀ àwọn onífújì ń lọ o sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ẹ̀ tí gbọ́ ṣé ẹ ti gbé ọ̀rọ̀ ńlá kan tí gbajúgbajà òṣèré fújì ní Alhaji Taiwo Adébísí tí gbogbo ayé mọ̀ sí Taye Currency tàbí Àpèsìn Ọlá tún sọ o ọ̀rọ̀ náà ló ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára láti àná tí gbajúmọ̀ onífújì ọ̀hún ti sọ̀rọ̀ ńlá ọ̀hún Tani Táyé ń bá wí Tani Táyé sọ̀kọ̀rọ̀ sí ọ̀rọ̀ wo gan ni Táyé sọ tó fa wàhálà gẹ́gẹ́ bí àṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ọkùnrin oníròyìn orí ẹ̀rọ ayélujára kan òun ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Taye Currency o lọ nípa àjọṣepọ̀ tó wà láàrin òun àti Pasuma pẹ̀lú Saheed Òṣùpá nígbà tí Táyé yóò la ọ̀rọ̀ mọ́lẹ̀ ó la ọ̀rọ̀ mọ́lẹ̀ gidigidi ni o ó là á mọ́lẹ̀ tó sì bí àwọn olùfimọ́nú kí ni Táyé sọ gan nípa Saheed Òṣùpá ó ní ẹ jẹ́ kí n sọ fún yín ẹ tètè wá gbọ́ kọ̀líìgì mi ìyẹn akẹgbẹ́ mi nídìí iṣẹ́ orin gangan ni Saheed Òṣùpá ṣùgbọ́n ọ̀gá mi ni Pasuma o nítorí pé òní aṣáájú tí mò ń wò mo sì fẹ́ràn ọkùnrin náà gidigidi gan kì í ṣe pé Pasuma kọ́ mi lórin o ṣùgbọ́n jẹ́ nìkan tí mo fẹ́ràn pẹ̀lú bá wọn sọ nípa colleague tí wọ́n sọ nípa akẹgbẹ́ Òṣùpá ni akẹgbẹ́ mi lágboolé fújì o gbàrà tí ọ̀rọ̀ yìí bọ́ sórí ẹ̀rọ ayélujára ni ó ti dárin pẹ̀lú sílẹ̀ o tí àwọn onífimọ́ sì ti ń bínú gidigidi wọ́n ní ọ̀rọ̀ tí Taye Currency sọ yìí wọ́n ló ju ẹnu rẹ̀ lọ wọ́n ní kò ń ṣerú ẹ̀ ló yẹ kó sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé wọ́n tàgbà mọ́lẹ̀ kì í ṣẹgbẹ́ rẹ̀ lágboolé fújì o bẹ́ẹ̀ làwọn Táyé náà àwọn náà ò gbẹ́nu wọn rọ wọ́n ní ẹ padà kílẹ̀ ń wí kílẹ̀ ń sọ kò sí ní tó jọ bẹ́ẹ̀ kọ̀líìgì ni wọ́n kọ̀líìgì ni kọ̀líìgì yóò máa jẹ́ lágboolé fújì o ṣùgbọ́n sá ibi tí ọ̀rọ̀ yóò já sí kò sẹ́ni tó lè sọ o bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ nítorí pé inú ń bí àwọn onífimọ́ gidigidi bẹ́ẹ̀ làwọn tí Àpèsìn náà sọ pé kò sí ohun tẹ́ ẹ ṣe kódà èdè Ìbàdàn wọn fi sọ wọn ní kò sí ohun tẹ́ ẹ ṣe o kọ̀líìgì Taye Currency òun náà ní Saheed Òṣùpá jẹ́ bẹ́ẹ̀ làwọn kan tó ń bínú o àwọn wo kan ló tún bínú Ọlọ́run gan ní òkú Taye Currency yọ lọ́wọ́ àwọn tó ń bínú sùn lọ́sùn tí wọ́n ń bínú sùn lọ́sìn àwọn olólùfẹ́ Pasuma ni o wọ́n ní sẹ́ rí nǹkan tí Taye Currency ṣe ní múra yẹn a kò fara mọ́ wọ́n ní kò tọrọ àforíjì o nítorí pé ohun tó sọ gan lẹ́yìn lọ́jọ́ tí wọ́n lọ mú bá Pasuma kò sì dàbí ẹni tó tọrọ àforíjì rárá pé ló ṣe bí ẹni pé ẹgbẹ́ gan lòun àti bá a wà sí wọ́n ní ó ṣe ló yẹ kó dọ̀bálẹ̀ gbalaja kó ní bọ̀dá mi ẹ foríjì mi ẹ má bínú ẹ ṣàánú fún mi torí kò mọ̀ pé ọ̀gá mi lẹ jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọkùnrin náà ń sọ ó fún yín pé onígbèraga èèyàn ni kinní ọ̀hún gan ló sì ń bí àwọn nínú níbo ló fẹ́ já sí níbo ló lọ àwágò mọ̀ àbí tẹ́yìn bá mọ̀ ẹ sọ fún wa kẹ́ ẹ sọ fún wa lórí comment section kẹ́ jẹ́ ká mọ̀ ohun tẹ́yìn rò nípa ọ̀rọ̀ tí Taye Currency tó sọ nípa Saheed Òṣùpá àti ìjà tí wọ́n parí ní ìlú Mẹ́kà láàrin òun àti Pasuma àwọn ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo náà dé gbogbo wa adúpẹ́ lọ́mọ ẹ̀sìn wò wá gbẹ̀rún olùfẹ́ wa kárí ayé ànífẹ́ yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ṣe fẹ́ràn wa làánà. bàbá ẹ orí ó yá. èmi àti bá a sí lájọ àbọ̀ ṣé aláṣà tó máa tà á bùlá lẹ́nu. inú ilé máa ń lọ ẹjọ tàwa bọ ẹjọ. wọ́n lọ tà á bù bí ṣe wà. ṣáájú máa tà á bù ní. ẹja ṣe láfítà sí náà máa tà á bù. ṣé ká lórí bàyẹn gbà yẹn. ẹja lọ ẹja lọ. èdè kí n bá la jẹ. orin gbẹ́tọ̀. àtúnjẹ́ bàbá ẹ̀. nítorí pójú tó lé etí mi ti gbọ́ èrè làwọn ò máa gbọ́ ẹgbọ́n náà níbo la ti ń gbọ́ ojú tó lé TV níbẹ̀ láti ń rí ṣèwọ náà fẹ́ rí yàyí sójú tó lé máa wo bẹ́ẹ̀ o. ọlọ́pàá ni wà o bàbá ẹ ṣe gan ni ọlọ́pàá ni wà o bàbá ẹ ṣe gan ni ẹ ò jẹ́ kí kẹ́kẹ́ pa má gbogbo wa lẹ́nu àwa lẹ́nu àwa sọ̀rọ̀ ó dẹ́njà sọpẹ́
àwa lánà àwa ń fọhùn ó dẹ́njà sówó kìkì ọpẹ́ lóye owó ọlọ́run ayọ̀ bàbá ẹ̀ ṣe ojú tó lé ní ẹ̀ máa wò èmi ṣọ́ mẹ́sì mi ọ̀la mi ìsúnkàn mi ọmọ bàbá o lóye wẹ́wẹ́ mò ń fẹnu sọ pé ojú tó lé ní ẹ̀ máa wò gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wojú tó lé ire owó ire ọmọ ire ayọ̀ ire àlùbáríkà nínú ilé yín pátápátá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080